Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn wa, ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí. Ṣé dáadáa ni? Ṣàlàáfíà ni? Arò lébí? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú bójú ọjọ́ bá ṣe rí lọ́dọ̀ yín o. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́kọ́ ń ṣalábàápàdé ìkànnì yìí, ihun tẹ́ ní láti ṣe ni pé ẹ bá subscribe sí bíbà yìí torí ibi la ti ń ṣe àtúpalẹ̀ sinimá fún yín. Ìyún review àwọn sinimá Yorùbá èyí tó ti jáde tipẹ́, èyí tá ẹ ṣe wò tàbí èyí tó ń bọ̀ lọ́nà. Kí wá nìyí tá a tún mú wá fún yín lónìí? The Demon. Kí ni ká pe demon ní Yorùbá náà? Àwọn ẹ̀mí kẹ́mi yẹn, The Demon, torí eléyìí kì í ṣe èṣù. The Demon ń bọ̀ lórí ApataTV. Ó ń bọ̀ lọ́nà lórí ApataTV. The Demon. Ẹ̀yin tẹ́ ẹ ti rí polówó ẹ̀, mo lérò pé ẹ̀yin náà ti rí pé iṣẹ́ ju iṣẹ́ lọ. Iṣẹ́ ńlá leléyìí o, ó ju iṣẹ́ lọ. The Demon is gripping Yoruba psychological, spiritual drama that dives headfirst into human darkness, hiding motives, and the unseen forces that govern choices. From its intense poster alone, the film signals tension, secrecy, and moral conflicts. Nothing playful here. This is serious business. Iṣẹ́ tó juṣẹ́ lọ ni The Demon. Òun náà ń bọ̀ lọ́nà lórí ApataTV. The Demon ń bọ̀ lọ́nà. Ẹ máa gbádùn ẹ̀, ẹ máa enjoy ẹ̀ gan. Ọlọ́run tẹ́yin náà bá wò ẹ máa enjoy ẹ̀. Ẹ jẹ́ ká ṣe kí ni? A kó ojú lọ́nà o. The Demon lórí ApataTV nìkan lẹ ti máa wá wò. Tẹ́ ẹ bá ti wò ń bò míì, èmi ò lọ́wọ́ sí yẹn mọ́ o. Mi ò lọ́wọ́ sí mọ́ o. The Demon ń bọ̀. The Demon looks set to be one of those Yoruba movies that sparks conversation about morality, betrayal, and spiritual accountability. For viewers who enjoy deep drama with dark psychological and spiritual elements, this is one to anticipate. Ẹ jẹ́ agbáradì fún The Demon ó ń bọ̀. Ẹ̀yin ṣáà máa wà kẹ́tìkẹ́tì bí The Demon bá ti jáde, ẹ̀yin lọ wò lórí ApataTV Plus. Tẹ́ ẹ bá ti wá wò tán, ẹ máa padà bọ̀ ń bí báyìí kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín lẹ̀, kẹ́ ẹ jẹ́ kí n mọ bó ṣe rí nà lọ́dọ̀ tiyín. Ẹ má gbàgbé láti subscribe sí Lẹ́yìn Ìtàgé. Ẹ lè máa rí gbogbo àwọn content wa bá a ṣe ń drop sinimá. Ihun tá a wà ń bí fún ni pé ká bá yín wo sinimá bóyá ó dùn bí ó dùn ká wá sọ nípa ẹ̀. Ṣùgbọ́n The Demon yìí agbóṣùbà kárí fún. Àwọn òṣèré tó kópa ń bẹ̀ ẹ fẹ́ mọ̀ wọ́n: Kẹ́mítì, Àníkẹ́ Àmì, Lánrè Adédiwúrà tá a sọ̀rọ̀ sinimá wọn níjó ní, àti àwọn òṣèré míì tí wọ́n lórúkọ ní agboolé tíátà Yorùbá. The Demon ń bọ̀ lórí ApataTV. Ẹ má gbàgbé láti bá wa like, comment, kẹ́ ẹ dẹ̀ share fáwọn èèyàn, kẹ́ ẹ sọ fún wọn nípa ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé pé tí wọn ò bá fẹ́ waste data wọn kán lọ subscribe sí Lẹ́yìn Ìtàgé.